kò dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fi kalẹ̀ sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi tí àwọn òkè ti ń sọ irọ́ di ọ̀rọ̀ kó tó di pa àrọ́rọ̀ sọ torí pẹ̀lú Ìmísí Odùduwà ó ní gbogbo ìròyìn eléyìí tó ń jáde lẹ́nu tí a ò orúkọ ọmọ báyìí nìjánu ọmọ torí pé okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn o Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o ẹ máa bá wa ká lọ fún tòní àlàyé rẹ̀ o lórí ìdí tí ọkọ̀ òfurufú tó ń bọ̀ láti Amẹ́ríkà tó yẹ kó balẹ̀ lẹ́kọ̀ọ́ padà láì já ìrònú rẹ̀ o lẹ́yìn tó dúró fún wákàtí 8 lójú òfurufú ọkọ̀ òfurufú Delta Airline DL-54 tó gbéra láti pápákọ̀ òfurufú Hartsfield Jackson Atlanta wá sí ìpínlẹ̀ Èkó ní kò ríbi dé ìpínlẹ̀ Èkó tó sì padà síbi tó ti gbéra ìgbésẹ̀ yìí mú kí àwọn ìrònú ọkọ̀ òfurufú náà lo wákàtí 8 lójú òfurufú tó sì ní láti padà sí Atlanta tó ti gbéra àwọn òṣìṣẹ́ inú ọkọ̀ òfurufú náà sọ fún àwọn èrò pé àwọn máa ní láti padà sí ibi tí àwọn ti ń bọ̀ nítorí ìpèníjà ìmọ̀ ẹ̀rọ tí àwọn ní ìròyìn ní àwọn èrò inú ọkọ̀ òfurufú náà lo ọ̀pọ̀ wákàtí lójú òfurufú ní ọjọ́ àbámẹ́ta tó sì jẹ́ pé wọ́n ní láti padà sí ibi tí wọ́n ti ń bọ̀ bí iléeṣẹ́ ọkọ̀ òfurufú náà ṣe ṣàdédé wọ́gi lé ìrìn àjò ọ̀hún láì sọ ohun tó ṣẹlẹ̀ ní pàtó airlife.com nínú ìròyìn tí wọ́n gbé jáde sọ pé bí ọkọ̀ òfurufú náà ṣe gbéra ní ìrọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta ọjọ́ 9 oṣù karùn-ún tó sì wọ inú òfurufú ní ìwọ̀n ẹsẹ̀ bàtà 27,000 nígbà tó fi máa tó wákàtí 3 àmọ́ bí ọkọ̀ òfurufú náà ṣe ń dé bí ìdajì ọ̀nà láti kọjá sí òdì kejì ní àwọn òṣìṣẹ́ ọkọ̀ òfurufú náà kéde pé àwọn kò ní lè tẹ̀síwájú pẹ̀lú ìrìn àjò náà nítorí ìpèníjà kan tó wáyé pẹ̀lú ọkọ̀ náà àtẹ̀jáde kan tí iléeṣẹ́ Delta Airlines fi léde sọ pé àwọn dá ọkọ̀ òfurufú náà padà torí ìpèníjà ìmọ̀ ẹ̀rọ kan tó wáyé àmọ́ wọn kò sọ húlẹ̀húlẹ̀ ohun tó ṣẹlẹ̀ ní pàtó lẹ́yìn tí wọ́n padà sí Atlanta ní òwúrọ̀ ọjọ́ àìkú ní iléeṣẹ́ náà wọ́gi lé ìrìn àjò náà pátápátá tí wọ́n sì fi ọkọ̀ òfurufú náà kalẹ̀ sí pápákọ̀ òfurufú fún àyẹ̀wò àti àtúnṣe ohun tó ṣẹlẹ̀ sí i bákan náà wọ́n tún wọ́gi lé ìrìn àjò láti Èkó sí Atlanta tó yẹ kó wáyé lọ́jọ́ àìkú àwọn èrò tó fẹ́ wọkọ̀ náà lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n nílò láti ṣẹ̀ṣẹ̀ máa wá ọkọ̀ òfurufú míì tí wọ́n máa bá ní ìrìn àjò tàbí kí wọ́n dúró de ọkọ̀ òfurufú míì tí Delta Airline máa pèsè fún wọn o àmọ́ tí wọn ò sọ pé ìgbà àti àsìkò báyìí nìyẹn máa wáyé ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa tàn ká o ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí o ẹ ṣeun bẹ́ẹ̀ sì ń tẹ́tí gbọ́ wá. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.